your mark. Set. What did you belong? Okay. Juapa. Yes. Yeah, my name is Michael. Okay. Welcome to my beautiful abode. Hey, go. One more campaign be stop it. My lady ò ní pẹ́ kú na. Wo bó ṣe. Mo fi lemi le. Mo wà nbi. O wá sọ pé you love. Ṣé mi ò love ẹ? I love it. South Abirun lele now. Èmi lórúkọ. Baby, èmi lórúkọ. Baby. Therapy is very very therapeutic. Pé mo kàn tẹ́ ń fọ nǹkan tó wá látara ìyàwó mi. Wọ́n ó tó bẹ́ẹ̀ orí mi rẹ̀. Èmi jẹ pátá mọ́. Jẹ pátá mọ́. Má jẹ́ kó mọ èèyàn tí mo jẹ́. Báwo ló ṣe rí kó? Ṣé bó ṣe wà yẹn 2 days kò lè jí. tó 4 months mọ́tò tí ọjọ́ wo ló ṣe service ẹ̀ that means káwọn ló mọ̀ bá ẹ̀ jíjọ fẹ́ gbó lọ́mọ ti broker bi. Sorry, baby kí ló ṣe mọ́tò ẹ̀? Irú béèrè àgbọ̀ wo? Kéèyàn múra báyìí kọ̀yàn tí mo kọ́kọ́ àtìyàwó jáde ni. Look back at what we expected, all of the flows like that. Give me some more like that. Wèé wo ló sọ̀rọ̀ yìí? Olórí burúkú, love of my life ni madam tiẹ̀, ayé ẹ̀ ti bàjẹ́. Jarisola. Ẹjẹ́ wẹ̀rẹ̀ jáde, ta ló ní new stance? Ayé ẹ̀dá fún ẹ ṣàánú mi o, máa já o. Wọ́n ti lé ọkọ mi nù. Jẹ́ àmọ́ ìyàwó tó pa mí wàhálà wọlé lẹ́yìn báyìí.